ẹ kú dídé àkókò yìí ìròyìn yàjóyàjó ló ń wá títí gbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alárà ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ni oníròyìn yẹn. Àtíkù ní ìbò àwọn ọmọ Nàìjíríà ló máa sọ̀rọ̀ lọ́dún 2027 kì í ṣe ìbuwọ́lù àwọn gómìnà o. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè Nàìjíríà tó tún jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party PDP Alhaji Atiku Abubakar ti gbèrú ẹnu àtẹ́lu báwọn gómìnà àtàwọn èèkàn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ṣe ń jáde láti sọ pé àwọn fi òǹtẹ̀jàn ààrẹ Bọ́lá Tinubu láti lo sáà kejì lọ́dún 2027. Àtíkù ní ìwà náà ṣàfihàn pé ọkàn wọn kò balẹ̀ lórí ìdìbò ọdún 2027 ni o. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìgbìyànjú láti parapọ̀ pẹ̀lú àwọn míì láti borí ẹgbẹ́ òṣèlú APC níbi ètò ìdìbò ọdún 2027, Àtíkù fi ìgbàgbọ́ rẹ̀ hàn nínú ìgbésẹ̀ náà. Ó ní ọ̀pọ̀ èèyàn ní àwọn ètò ọrọ̀ ajé Nàìjíríà àti ìṣèjọba Tinubu kò rọrùn fún. Olùdámọ̀ràn Àtíkù lórí ètò ìròyìn Mercy Paul Ibe sọ pé gbogbo ìbuwọ́lù táwọn kan sọ fún Tinubu kò lè kó ààrẹ Tinubu yọ lọ́dún 2027 o, nítorí pé àwọn ti gbáradì gidi ni o. Ó ní ọ̀rọ̀ àwọn dàbí akẹ́kọ̀ọ́ tó ń gbáradì fún ìdánwò. Ó ní ẹni tó bá gbáradì dáadáa ṣáájú ìdánwò ló lè sun àsùnàtàn nígbà tí ìdánwò wọn bá kú àárọ̀ o. Ó ní àwọn ti gbáradì kalẹ̀ báyìí kí àwọn lè sùn náà tán nígbà tí ètò ìdìbò bá wọlé. Àwọn ọmọ Nàìjíríà ló máa sọ ìdájọ́ o. Ẹni tí wọ́n bá jàn ló ń tẹ̀ ló máa mọ bí èsì ìdìbò ṣe máa rí. Kì í ṣe àwọn olóṣèlú tí wọ́n tan ẹgbẹ́ òṣèlú tó ń ṣe ìjọba lọ́wọ́. Àìsí ààbò ti peléke sí báwọn agbésùmọ̀mí ṣe ń gba ilẹ̀ ìpínlẹ̀ Borno àtàwọn ibòmíì. Ìgbé ayé kò rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí o. Ọ̀pọ̀ ẹbí ń tiraka láti jẹun ni, rí àǹfààní ètò ìlera tàbí ran ọmọ wọn ní ilé ẹ̀kọ́. Ó ní pẹ̀lú gbogbo ìpèníjà yìí ìjọba kò gbé ìgbésẹ̀ tó tó láti kojú àwọn ìṣòro yìí o. Dípò bẹ́ẹ̀ ọ̀rọ̀ òṣèlú tí wọ́n ń gbájúmọ́. Bákan náà ló tún fẹ̀sùn kan ìṣèjọba Tinubu pé ó lo àwọn àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu láti fi dẹ́rù ba àwọn alátakò láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ó wòye pé kì í ṣe gbogbo àwọn èèyàn tó ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ló wúwo, bí kì í ṣe pé wọ́n rí láti jẹ́ pé ọ̀nà eléyìí tí àwọn fi lè kógo jánu látara ìwà àjẹbánu eléyìí tí wọ́n ti jẹ. Ọ̀pọ̀ wọn ni wọ́n fi ìwà àjẹbánu kàn tó sì jẹ́ dídarapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ láti kúrò níbi ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn án. Irú nǹkan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Delta láìpẹ́ yìí nìyẹn o. Kódà èyí tó fẹ́ darapọ̀ mọ́ APC láìpẹ́ yìí láti fi ṣàfihàn ìwà eléyìí tí wọ́n ti hù fún nígbà tó wà nípò ni o. Nínú ọ̀rọ̀ tirẹ̀ akọ̀wé adarí ètò gbogbo ní inú ẹgbẹ́ òṣèlú PDP Alhaji Umar Bature ní ìbuwọ́lù kò túmọ̀ sí pé wọ́n máa jáwé olúborí níbi ètò ìdìbò eléyìí tó máa wáyé lọ́dún 2027. Ó ṣe ìrántí pé gómìnà 21 ló buwọ́lù Goodluck Jonathan lọ́dún 2014 àmọ́ tó fìdí rẹmi nínú ètò ìdìbò gbogbogbò lọ́dún 2015. Bature ní ojú rèé ìran rèé o lọ́rọ̀ eléyìí tí ó wà nílẹ̀ yìí o. Bíbuwọ́lù kò túmọ̀ sí nǹkan kan láti wọlé ètò ìdìbò lọ́dún 2027. Ìbuwọ́lù kò jẹ́ nǹkan kan o. Nígbà tí èèyàn bá mọ̀ pé òun kò ṣe nǹkan tí àwọn aráàlú ń fẹ́ lọ́mọ ń tò sábẹ́ bíbuwọ́lù àwọn gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Jígí Alárà ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alárà. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alárà. Ìkànnì Jígí Alárà. Jígí Alárà. Jígí Alárà. Jígí Alárà. Ìkànnì Jígí Alárà 24 bàbá gbogbo.